ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ̀mí jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè má wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ẹ wá wo ìṣẹ̀lẹ̀ tó sọ June 12 di àyájọ́ ìjọba tiwantiwa àti má lè gbàgbé yíká Nàìjíríà títí di òní fún àwọn èèyàn tí kì í ṣe ọmọ àná bí a bá ń dárúkọ June 12 ní Nàìjíríà ó ti yé wọn yéké pé ìbò àlàáfíà kan tí kò sí irú rẹ̀ rí tó wáyé lọ́dún 1993 ṣùgbọ́n tí kò padà rí bí wọ́n ṣe ń fẹ́ lámẹ́nuba ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 èyí tí í ṣe ọdún 22 báyìí ní ìbò ààrẹ wáyé káàkiri Nàìjíríà Basọ̀run Masoud Kasimawo Ọláwálé Abíọ́lá MKO ló díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP nígbà náà Bashir Tofa tí wọ́n jọ dupò náà jáde nínú ẹgbẹ́ òṣèlú National Republic Convention NRC tó lórí tẹlẹ́mù ló dìbò náà fún MKO Abíọ́lá láìrújú gbogbo àwọn ará ilé òkèèrè ló tọpinpin ètò ìdìbò náà tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé Abíọ́lá ló jáwé olúborí o àfi bí sọ́jà tó ń ṣèjọba lọ́wọ́ nígbà náà ọ̀gágun Ibrahim Badamasi Babangida IBB ṣe lóun fagilé ìbò náà tó ní Abíọ́lá kò ní di ààrẹ ọ̀rọ̀ di wàhálà Abíọ́lá padà kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ wọ́n gbé jù sátìmọ́lé Babangida gbéjọba fìdí ẹ̀ẹ́dẹ́ ó ní kí Ernest Shonekan máa ṣèjọba ǹṣó ọ̀rọ̀ padà kan Sani Abacha sọ́jà kan táwọn ọmọ Nàìjíríà kò lè gbàgbé láé rògbòdìyàn ṣẹlẹ̀ lórí June 12 Abíọ́lá tún kú sátìmọ́lé ariwo sọ òkú sùn àwọn míì kò sì bọ́ nínú wàhálà náà títí di òní bí ọ̀pọ̀ èèyàn yíká Nàìjíríà bá sì ń rántí June 12 ni wọ́n máa rántí àdánù tó ṣe wọ́n o àmọ́ ètò ìdìbò ààrẹ June 12 padà di ìyẹn 20 ọdún èyí tó ń jó Babangida lọ́wọ́ fẹ́lifẹ́li ó sì padà kéde pé òun kábàámọ̀ ìwà tóun hù lásìkò náà. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńsẹ̀ ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.